Ẹ káàbọ̀ sí iléeṣẹ́ wa o. Gbogbo ọmọ Yorùbá ọdọọdún bí ṣàlàáfíà la bá gbogbo lé. Bẹ́ẹ̀ ni bí wọ́n fẹ́ bí wọ́n kọ̀, Yorùbá nation ní ọ̀nà àbáyọ. Yorùbá nation ló lè ṣe. Ẹ̀yin ọmọ Yorùbá, ó ti wá dójú ẹ̀ báyìí. Ó ti dójú ẹ̀ o. Lọ́wọ́ yìí gbogbo ọmọ Yorùbá ti jáde tán pé bí wọ́n fẹ́ o bí wọ́n kọ̀ pé kò sí nǹkan tó jọ election ní 2027. Ẹ mọ̀ pé ó ti pẹ́ ta ti ń pariwo kínní ní 2023 ńgbà yẹn 2022 tí wọ́n fẹ́ ṣe election tá à ń pariwo pé ẹ má dìbò pé kò sí gbogbo àwọn olóṣèlú yìí ìkankan náà ni gbogbo wọn. Àwọn kan wọ́n rò bóyá àhesọ lásán ni pé a kàn ń tanra pa kàn ń sọ̀rọ̀ ni. Kí a tó mọ̀ ká tó wí ká tó fọ̀, òun ni Dúpẹ́ Dagboru. Bẹ́ẹ̀ ni Dúpẹ́ Dagboru wá wọlé, ó tan oríṣiríṣi àwọn èèyàn, ó parọ́ lọ rabidun. Ká tó mọ̀ nǹkan tó ṣẹlẹ̀, àwọn èèyàn wá lose interest. Wọ́n lose interest nínú Yorùbá nation bí wọ́n ṣe bẹ̀rẹ̀ sí ní dìbò nìyẹn. Dó àwọn kan ò dìbò náà, ṣùgbọ́n àwọn tán dìbò àwọn ni wọ́n pọ̀ jù. Ìdí rèé àwọn ọmọ Yorùbá wọ́n ti rí bí gbogbo ẹ̀ ṣe ń lọ sìn, tó ń pa wọ́n lọ́tún tó ń pa wọ́n lósì. Àfi kí Elédùmarè gbà wá. Bẹ́ẹ̀ ni wọ́n ti ní kí gbogbo ọmọ Yorùbá kí wọ́n dira o, pé kí ọmọ Yorùbá kan dira. Láìpẹ́ yìí ni a gbọ́ ìròyìn kan tí wọ́n ní àwọn agbésùmọ̀mí wọ́n wọnú church. Wọ́n wọnú church bí gbogbo àwọn ọmọ ìjọ wọ́n bẹ̀rẹ̀ sí ní sá kólóbá nìyẹn. Ká tó mọ̀ nǹkan tó ṣẹlẹ̀, bí assistant pastor, even pastor gan bẹ̀rẹ̀ sí ní sá. Tí gbogbo èrò ń pariwo pé wọ́n ti wọlé, wọ́n ti dé tán. Kán tó wọnú church ni assistant pastor bóyá tètè lọ bá pastor ni pé pastor ẹ sà ẹ jọ̀ọ́ torí Ọlọ́run, bí gbogbo ẹ ṣe ń lọ yìí, ṣé ẹ lè gbà mí láyè kí n kàn tiẹ̀ pidán. Pastor ẹ mọ̀ assistant pastor ó lọ sọ fún pastor wọn wò pé idán wo ló tún fẹ́ pa ju idán tí a mọ̀ lọ, ṣebí a máa gbàdúrà ni. Assistant pastor ní irọ́ eléyìí ó ṣọ̀rọ̀ àdúrà o, ẹ kàn jẹ́ kí n kàn pidán. Wọ́n ní bí pastor yìí sọ pé ok, tó bá jẹ́ pé nǹkan tó fẹ́ ṣe, idán tó fẹ́ ṣe ó máa gbà wá là, kò ní jẹ́ káwọn ará bíi kí wọ́n pa wá, why not ṣe nǹkan tó fẹ́ ṣe járe. The next thing, bí assistant pastor bóyá bọ́ra síta nìyẹn, tó bọ́ṣọ nìyẹn, bóyá bẹ̀rẹ̀ sí ní pọ̀fọ̀. Ẹ̀yin náà pariwo. Assistant pastor bóyá bẹ̀rẹ̀ sí ní pọ̀fọ̀ nìyẹn o. Nǹkan tá a bá wí fọ́gbọ́ lọ gbọ́ngbọ́, bóyá bẹ̀rẹ̀ sí. Ká tó mọ̀ wọn tó ṣẹlẹ̀, bí oyin wọ́n ní bí àwọn oyin yẹn tú jáde nìyẹn from nowhere. Àwọn oyin wọ́n tú jáde bọ́yìn bẹ̀rẹ̀ sí ní ta àwọn Fúlàní, tó fi jẹ́ pé gbogbo ọ̀kadà tí wọ́n gbé wá gan, wọ́n fi ọ̀kadà wọn àti mọ́tò wọn wọ́n filẹ̀, wọ́n sáfi àdúgbò yẹn ni wọ́n sáfilẹ̀. Ẹ̀yin ọmọ Yorùbá, kí làwa ń sọ báyìí? Wọ́n ti ní kí gbogbo ọmọ Yorùbá kí wọ́n dira, òun ni ó ń ṣẹlẹ̀ báyìí. Láìpẹ́ láwa rí pé àwọn ọmọ Yorùbá wọ́n jáde pé àtórí Ọlọ́run, tó yẹ pé dídira ni o. Àwọn wábi táwọn ti máa dira. Ó ti wá kọjá be careful báyìí, àfi kí Elédùmarè gbà wá. Ẹ̀yin ọmọ Yorùbá, Yorùbá nation ní ọ̀nà àbáyọ. Lọ́wọ́ yìí lẹ́yìn tí wọ́n jẹ́ ká mọ̀ wípé àwọn Fúlàní, bẹ́ẹ̀ ni pé àwọn Fúlàní kọ̀ọ̀kan wọ́n ti jáde tán, wọ́n ti bẹ̀rẹ̀ sí ní kówó fún àwọn ọ̀dàlẹ̀ ọmọ Yorùbá. Àwọn ọmọ Yorùbá kọ̀ọ̀kan ni o, kò ń ṣe gbogbo ọmọ Yorùbá ní ọ̀dàlẹ̀. Mọ̀ pé àwọn kan tán bá ti rí owó, wọ́n ti gbàgbé ìṣẹ́ wọn, wọ́n ti gbàgbé ìṣẹ́. Ọ̀rọ̀ wọn bí ọ̀mùtí gbàgbé ìṣẹ́ ni. Tán bá ti rówó wọ́n lè pa bàbá àti ìyá wọn gan. Lára àwọn ọmọ Yorùbá kọ̀ọ̀kan tí àwọn Fúlàní wọ́n gbowó fún pé kán lọ sí ibi tí rally ti bẹ̀rẹ̀, ibi tó ti ń ṣe rally, kán wá àwọn coordinator wọn
pé kán lọ́wọ́ àwọn coordinator kán lọ parọ́ fún àwọn coordinator pé nǹkan tó ṣẹlẹ̀ ní pé ọmọ Yorùbá làwọn náà àwọn gan ò láìkì bí gbogbo ẹ ṣe ń lọ pé ìdí èyí pé in fact páwọn wà nínú ex militant làwọn ex soldier so wọ́n máa ń sọ fún àwọn ọmọ Yorùbá pé àwọn leader ni o páwọn ní access sí ìbọn pé báwo lè ṣe rí sí pé tá bá ṣe gbogbo rally tá à ń ṣe pé báwo lè ṣe rí sí tá bá gbé ìbọn jáde fún yín ká dẹ̀ lò ká fi defend ara wa lórí rally. Wọ́n ní pé wọ́n wọ́n rán wọn ni o mo ti sọ láìpẹ́ yìí wọ́n rán àwọn ará bíi ni pé kán jáde tán kán wá tan àwọn ọmọ Yorùbá wọ́n máa pretend bíi pé àwọn gan pó ń dun àwọn bí gbogbo ẹ ṣe ń lọ. Bẹ́ẹ̀ ni àbọ̀rọ̀ mi ò yé yín wọ́n máa wá jáde síta àwọn náà máa pretend bíi pé gbogbo bí ìlú yẹn ṣe tí ìlú yẹn ò ṣe wà òkè bébí ṣe ń pa àwọn ọmọ ìlú pó ń dun àwọn náà ọ̀fù iṣọ́ máa jáde fún àǹfààní àwọn tí wọ́n ti gbọ́ ọ̀rọ̀ yìí ni o tẹ́tí dáadáa pé wọ́n máa wá jáde wọ́n máa lọ síbi tí rally wọn pé rally ti bẹ̀rẹ̀ báyìí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ti jáde síta wọ́n ti bẹ̀rẹ̀ rally so wọ́n máa lọ bá àwọn coordinator àwọn àti fojú gé sẹ́ẹ̀tì wọn ọ̀fù iṣẹ́ àwọn ará bíi kámẹ́rà wà lára wọn wọ́n ti fi kámẹ́rà hidden camera ó wà lára wọn so gbogbo bí wọ́n ṣe ń bá àwọn leader sọ̀rọ̀ yẹn kámẹ́rà ó ń rí àwọn ó ń fídíò wọn bọ̀ wọ́n ní mọ̀ so àwọn arábìyí máa wá wọ́n máa ní pé nǹkan tó ṣẹlẹ̀ ní pé ex militant làwọn pé ex soldier làwọn pé nǹkan tó ṣẹlẹ̀ ní pé ọmọ Yorùbá náà làwọn náà pé bí gbogbo nǹkan ṣe ń lọ yìí pé àwọn gan ò láìkì àwọn ò fẹ́ràn ẹ̀ bẹ́ẹ̀ so wọ́n máa wá jáde wọ́n máa sọ fún àwọn leader ẹ̀rẹ̀ mọ̀ pé àwọn leader kẹ̀dẹ̀ wọ́n máa wò pé ex soldier wọ́n ní ó máa bára gbébọn jáde wọ́n rí ìkìlọ̀ ńlá rèé o fún gbogbo àwọn coordinators bẹ́ẹ̀ ni ẹ bá listen sí wọn kẹ́ ti mọ̀ pé lára àwọn tí Fúlàní tí wọ́n rán nìyẹn so now ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ Yorùbá tí wọ́n ti gbọ́rọ̀ yìí wọ́n ti ní pé ká jẹ́ kí ìròyìn yìí kó kárí ilé kí everybody kí wọ́n gbọ́ so ìwọ tó bá ń gbọ́ news yìí bá wa share kí gbogbo àwọn coordinators káàkiri nílẹ̀ Yorùbá kí wọ́n máa gbọ́ àṣírí wọn máa túbọ̀ máa tú ni lágbára Elédùmarè nítorí pé ọlá inú kan ni àwa ń lò ọlá inú kan yẹn ló máa gbà wá àṣírí wọn ń tú ni pẹ̀lú gbogbo bí wọ́n ṣe ń try pé ókè o pé kí wọ́n bà Yorùbá Nation Movement jẹ́ Ọlọ́run ò gbà fún wọn bẹ́ẹ̀ ni Ọlọ́run ò dẹ̀ ní gbà fún wọn àṣírí wọn máa túbọ̀ máa tú ni lọ́wọ́ yìí gbogbo àwọn ọmọ Yorùbá tóòtọ́ wọ́n ti gbọ́ ń pa àwọn tán ti gbọ́ wọ́n ti jáde síta wọ́n ti ní pé nísìnyí pé nǹkan tó máa ṣẹlẹ̀ ni pé anybody tó bá pera òun ní ọmọ Yorùbá tó bá introduce ara òun tó bá ní òun soldier kìíní kan pé kí wọ́n lè dànù bẹ́ẹ̀ ni nǹkan tí àwọn ọmọ Yorùbá ń sọ ń sè ni pé kẹ́ lè dànù nítorí pé àwọn gangan ni ọ̀tá wa oríṣiríṣi àwọn ọ̀dàlẹ̀ àwọn ló wà nínú ìrìn àjò yìí Ọlọ́run nìkan ló máa gbà wá Yorùbá Nation nìkan ní ọ̀nà àbáyọ láìpẹ́ àti rí oríṣiríṣi àwọn èèyàn tí wọ́n ń jáde títí dórí àwọn ọmọ kéékèèké mo wo fídíò táwọn ọmọ kéékèèké ti ń pa pé Yorùbá Nation la fẹ́ pé a fẹ́ wọn Nàìjíríà àánú ṣe mí eléyìí fi túmọ̀ sí wípé gbogbo àwọn ọmọ kéékèèké yìí àwọn náà ti ń jáde sí ọ̀rọ̀ ara wọn ọjọ́ ọ̀la wọn ni wọ́n ń jà fún Elédùmarè nìkan ló máa gbà wá lọ́wọ́ yìí a fi àkókò ọ̀wọ̀ ká fi kí Professor Banji Akíntóyè Chief Sunday Igboho Òòṣà gbogbo àwọn mídíà lápapọ̀ àwọn tí wọ́n ṣe iṣẹ́ takuntakun tó ń jẹ́ ká máa rí àwọn ìròyìn yìí ká máa gbọ́ bí ó ṣe ń lọ bó dẹ̀ ṣe ń wọlé náà la máa jẹ́ kí ẹ̀yin èèyàn wa kí ẹ máa gbọ́ bó ṣe ń lọ Elédùmarè á ràn wá lọ́wọ́ o Yorùbá Nation nìkan ni ọ̀nà àbáyọ bẹ́ẹ̀ ni àníri jù báyìí lọ lórí ilé a ó máa bẹ o ọ̀bẹ níbẹ̀ ṣọ́ àtẹ́lẹsẹ̀ abẹ̀nàwọ̀ ẹni tó bá ní a máa bọ̀ òun là ní dé bá kí Elédùmarè kó bùkún fún orílẹ̀-èdè Yorùbá o ó dàbọ̀.